gbogbo àwọn ọba 23 yẹn tí wọ́n kúkú ẹ̀sìn yẹn torí nínú history yẹn kò ṣe pé wọ́n fọ ọ̀rọ̀ rí kú tá a sọ pé òkè o ikú àlàáfíà náà kú èyí tó bá jẹ́ irọ́ nínú gbogbo ẹ̀yẹn ó yẹ ẹ mú jáde ń bẹ̀ kẹ́ sọ pé irọ́ ni kẹ́ni wọn kì í ṣe irúkú tí wọ́n kú wọn la kọ síbẹ̀ láti ìlú Ọ̀yọ́ tán pé èèyàn ńlá ni wọ́n 90% of them they are all into slave trade ṣé history gidi wá nìyẹn pé ẹ̀ ń ta àwọn èèyàn yín lẹ́rú fún àwọn òyìnbó Pọtugí ẹ̀ ń ta àwọn èèyàn yín lẹ́rú fún àwọn èèbó Faransé fún àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn British just like our government are oppressing our people today àwọn tí wọ́n wà nípò ìjọba tí wọ́n ń jalè tí wọ́n ń kówó ìjọba àwọn ni wọ́n dé tí gbogbo ọmọ èèlì àwọn lẹ́ni ire ní society wa. You can't fight history. Ọmọ tí sọ mo challenge yín history Ọ̀yọ́ tó bá jẹ́ history gidi tó jẹ́ pé history tó wà suiting to the heart ẹ mú jáde. Torí ta bá ní ká pa náà tẹ̀ jẹ́ ẹ̀yin tún ganwó ẹ̀ tẹ́tún wá ń rú náà tẹ̀ yẹn à ń gbìyànjú pé ká pa náà tẹ̀ yẹn ẹ̀yin tún wá mú igi ẹ̀ tún wá tìbọn náà ẹ̀ tún wá ń rú iná tẹ̀ yẹn. Ọba Lùfùn Aláyémọrẹ tó create ìlú Ọ̀ṣun àwọn ni wọ́n wà lórí àpèrè lọ́dún náà lọ́hùn-ún nígbà tí Ọ̀rànmíyàn kúrò ní Ọ̀yọ́ tán padà wá jọba nífẹ̀ẹ́ ìdí nìyẹn tí ìlú Ọ̀ṣun fi ń dé adé ìṣẹ̀ǹbáyé tí èyí ṣe pé adé táwọn gọ́ọ̀mẹ̀ntì create no gọ́ọ̀mẹ̀ntì kan ló create adé ìlú Ọ̀ṣun adé ìṣẹ̀ǹbáyé ni adé tán gbé kúrò ní Ifẹ̀ wá ni. Tí wọ́n tiẹ̀ tẹ́ ṣe àwọn nǹkan kan tí ó mú yàn gbàgbé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ tún wá gùn lórí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn ẹ tún wá fi ń hùwà ní tó ń bí wa nínú nìyẹn tá a fi ń sọ pé ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin Ọ̀yọ́. Àmọ́ èmi jẹ́ kó yẹ pé ìtàn Ọ̀yọ́ tá à ń sọ yìí kìí ṣe kò fẹ́fọ̀ àwa ọmọ káàárọ̀ òjìire so kìí ṣe pé à ń sọ àfẹ́rẹ́rìn ó ń dùn wá pé irú ìtàn yẹn wà nínú ìtàn ọmọ káàárọ̀ òjìire. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣe ìbà ọmọdé mo ṣe ìbà ọgbà mo kí gbogbo ọmọ káàárọ̀ òjìire pátá ní gbogbo ibi tí ẹ tún ti ń láǹfààní látún ti máa gbọ́ mi ní àkókò yìí. Ẹ wo comment tí ó wà lójú screen yìí tẹ́ ń wò yìí mo fẹ́ farabalẹ̀ analyze comment yìí ẹni tó comment ọ̀rọ̀ yìí mo fẹ́ ká understand nǹkan kan tó ọ̀pọ̀ ọ̀rọ̀ ló jọ mọ́rú àwọn comment yìí tí àwọn èèyàn ń sọ káàkiri lóríṣiríṣi ẹlòmíì ó sọ Yorùbá ẹlòmíì ó sọ ní English kí ni tí comment yìí kí ni tí ẹni yìí ń try láti gbìyànjú àti sọ tí mo fẹ́ kájọ fi làákàyè kájọ fi gbé ẹni yìí ń sọ̀rọ̀ nípa pé ọ̀rọ̀ fídíò kan tí mo ṣe lọ tí mo ń sọ̀rọ̀ nípa pé Ọ̀yọ́ pé wọn ò ní ìtàn tí ó wà fascinating wọn ò ní ìtàn tó dáa nínú ìtàn ìran Yorùbá pé Ọ̀yọ́ history is not something tí àwọn ọmọ Yorùbá lè proud of. Ẹni ìwà ń sọ̀rọ̀ ẹ bá àwọn èèyàn náà ṣe máa ń sọ pé àbòsí ni à ń ṣe la fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kìnnìkan pé kò sí bá ṣe fẹ́ sọ history Yorùbá bá ṣe fẹ́ sọ ìtàn Yorùbá tá à ní sọ ní ipa tí Ọ̀yọ́ kó nínú tí ìran Yorùbá fi ń jẹ́ ìran Yorùbá ìyẹn pé ká glorify their impact in the development of we the Yorùbás. Okay. Ntẹ́mi wá fẹ́ kájọ wò ní mo ń challenge gbogbo ọmọ Ọ̀yọ́ kì í ṣèjà ní tá à ń wá òun ni bí ìran Yorùbá ó ṣe ní ìtẹ̀síwájú gbogbo àwọn lọ́balọ́ba wa bí wọ́n ṣe ṣọ̀kan àwọn bàbá wa wọ́n ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ni a bá ṣeré àfi ká gbàgbé ọ̀rọ̀ àná kí a lè wà ní ìṣọ̀kan lónìí òun ni tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń ṣe. Mo wá challenge gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá àti tó wà nílé àti tó wà lókè òkun ẹ kàn jọ̀ọ́ ẹ kàn mú jáde fún wa méjì àbí mẹ́ta just 2 or 3 nínú original history Ọ̀yọ́
Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ town, látòrí Ọ̀rànmíyàn tó fi dé orí bàbá Ẹlẹ́wọ̀ Ẹ̀tù tí wọ́n wà ńbẹ̀ lónìí. Ẹ kàn mú méjì àbí mẹ́ta jáde fún wa kẹ́ fi káńtà ọ̀rọ̀ tá à ń sọ nípa pé Ọ̀yọ́ ò ní good history. Ẹ sọ history tó jẹ́ pé tí àwọn èèyàn bá ń gbọ́, tó ọmọ Yorùbá bá ń gbọ́, àbí tí àwọn míì bá ń gbọ́, inú wọn ò mọ̀ ọ́ dùn pé a lè proud wípé yes, ọmọ Yorùbá ni wá, tó jẹ́ ipa Ọ̀yọ́ lórí ìran Yorùbá, ìran ọmọ káàárọ̀ oòjíire, tó jẹ́ pé ó dẹ̀ mú ìtùnú àbí ìdùnnú wá táwọn èèyàn bá ń gbọ́. Ẹ jẹ́ ká jọ ẹ mú jáde, ẹ jẹ́ ká jọ gbọ́, ká wá wo ohun tí ó bí history, ká wo history yẹn pé ṣé lóòótọ́ ni ìtàn yìí, ṣé lóòótọ́ ló dùn gbọ́ létí. Torí ta bá ní ká pa náà tẹ̀, tẹ́ ẹ̀yin tún ganwó ẹ̀, tẹ́ tún wá ń rú náà tẹ̀ yẹn, à ń gbìyànjú pé ká pa náà tẹ̀ yẹn, ẹ̀yin tún wá mú igi, ẹ̀ tún wá tìbọ̀ náà, ẹ̀ tún wá ń rú iná tẹ̀ yẹn. Ẹni tó kọ kọ́mẹ́ǹtì yìí, mo believe pé torí pé wọ́n gbé ọjọ́ mọ̀ Ọ̀yọ́ àbí kíní kan, òun náà fi rò pé bóyá kó ṣe ní ìtàn ò ṣe é fi pamọ́. Títàn bá ń jáde, òdodo ó máa jáde. Ẹni títàn yẹn ò bá wá favour yóò máa bà lọ́kàn jẹ́, bọ́ ẹni títàn yẹn bá favour náà yóò máa rẹ́rìn ni. Àmọ́ èmi jẹ́ kó yẹ pé ìtàn Ọ̀yọ́ tá à ń sọ yìí kìí ṣe kò favour àwa ọmọ káàárọ̀ oòjíire, so kìí ṣe pé à ń sọ àfi rẹ́rìn. Ó ń dùn wá pé irú ìtàn yẹn wà nínú ìtàn ọmọ káàárọ̀ oòjíire. Kàkà kẹ́yìn ó tún wá rewrite story yẹn, kẹ́ tún wá rewrite ìtàn yẹn, tí àwọn ọmọ tó ń bọ̀, tí at least tí wọ́n tiẹ̀ tẹ́ ṣe àwọn nǹkan kan tí ó mú yàn gbàgbé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ẹ tún wá gùn lórí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn, ẹ tún wá fi ń hùwà. In tó ń bí wa nínú nìyẹn tá a fi ń sọ pé ẹ ṣe jẹ́jẹ́ ẹ̀yin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ bà nǹkan jẹ́ kan tó lọ. Ìgbà tí Ọ̀wọ́ Adé débẹ̀, ó yẹ kí àwọn ó tún nǹkan yẹn ṣe gẹ́gẹ́ bí bàbá wa Ọọ̀ni Ìrìṣà Tòní bí wọ́n ṣe create unity láàrin ọba Adéyẹmí àná àti Ifẹ̀ àti entire Yorùbá gbódà ká gbàgbé tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Wọ́n gbéra, wọ́n lọ bá Aláàfin Ọ̀yọ́ àná Adéyẹmí láti yanjú ọ̀rọ̀ yẹn kí unity yẹn ó lè wá. Unity yẹn dẹ̀ wá láàrin wọn, wọ́n try láti pé unity yẹn wá kí bàbá Adéyẹmí àná kó tó gbéṣẹ̀. Ìgbà tí Ọ̀wọ́ Adé wá débẹ̀, kí ló yẹ kí wọ́n ṣe ju pé kí wọ́n lọ build unity yẹn padà, káwọn náà reciprocate gbogbo atrocities tí Ọ̀yọ́ ti commit sẹ́yìn, kí wọ́n ó tún build. Ó dàbí àwọn ọ̀rọ̀ àwọn bàbá tí wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bùkún, káwọn wá gbìyànjú láti fi ẹwà kí wọ́n fi build ìwà yẹn padà gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire, gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ sọ pé Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ ṣe kìíní kan, kí wọ́n gbìyànjú láti fi ìwà, kí wọ́n fi build dignity yẹn padà, kí wọ́n fi ìfẹ́, kí wọ́n fi build dignity yẹn padà, kí wọ́n wò sùnsùnsùn, kí wọ́n wá ọ̀nà bí development ó ṣe máa wọ ìlú Ọ̀yọ́, bí ó ṣe kárí gbogbo ilẹ̀ Yorùbá, bó lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba yẹn tí gbogbo ó grow. Ọ̀wọ́ Adé wá débẹ̀, kàkà kí wọ́n ṣe yẹn, àwọn wá gbé ẹ̀mí ìgbéraga wọlé, wọ́n gbé ẹ̀mí ta ni ó mú mi wọlé, wọ́n gbé ìgbà àwa ní wọ́n gbé wọlé. Èyí tó bí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ̀rọ̀ nìyẹn. Tí ọba Ọ̀wọ́ Adé ìgbà tó fẹ́ gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba, ibi tó yẹ kẹ́yìn Ọ̀yọ́ ti fura rèé, tó yẹ kí gbogbo ẹ̀yin èèyàn káyọ̀ ti mọ̀ pé ọmọ Yorùbá àgọ̀, we know what we are doing. Ìgbà tí bàbá Ọ̀wọ́ Adé fẹ́ gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí kábíyèsí Aláàfin Ọ̀yọ́, nígbà tí wọ́n declare, inú gbogbo ọmọ Yorùbá dùn. Everybody ló sọ lóyè ní wọn kìnìkan. Mo rántí pé mo ṣe bí fídíò bíi mélòó kan tí mo fi kí wọn dáadáa. Ìgbà tí wọ́n gba ọ̀pá àṣẹ, tí wọ́n wọ aṣọ tó ní máàpù Ọ̀yọ́ lẹ́yìn, mo ṣe fídíò lórí ẹ̀, ẹ lọ gbọ́ àwọn fídíòs mi
ká má rò pé bóyá ayé ti Aláàfin Ọ̀yọ́ àbá ayé ti Ọ̀yọ́, kò sẹ́ni tó ayé ti Aláàfin Ọ̀gbẹ̀dẹ̀, sẹ́ni tó ayé ti Ọ̀yọ́. All we want nílẹ̀ Yorùbá òun ni decorum, ìfẹ́, àlàáfíà láfẹ́. Kì í ṣe pé kéèyàn kan mọ̀ wò pé òun ló ń kó gbogbo èèyàn jọ, òun ló lè control, òun ló ń control, òun ló ń control tọ̀hún. Kò rí bẹ́ẹ̀, kò ṣeé ṣe, kò lè work. Interfight fún nìyẹn. Ẹ wá jẹ́ ká wo history Ọ̀yọ́ láti era bàbá wa Ọ̀rànmíyàn títí tó fi dé tọ̀wọ́ adé yìí. Ẹ jẹ́ ká wo gbogbo àwọn ọba tó ti jẹ lọ́yọ̀ọ́. Èwo ló ní precedence tó dáa, èwo ló ní history tó dáa. Tó bá ṣe wípé lóòótọ́ Ọ̀yọ́ lórírun, àbí tó bá jẹ́ pé adé Ọ̀yọ́ ó ju adé Ifẹ̀ lọ. Ìbéèrè, kí ló dé tí Ọ̀rànmíyàn tó create Ọ̀yọ́? Kí ló dé tí Ọ̀rànmíyàn tó create Ọ̀yọ́? Kí ló dé tí wọ́n padà wá sí Ifẹ̀ láti wá jẹ ọba, láti wá jẹ Ọ̀ọ̀ni Ifẹ̀ ńgbà náà? Torí pé gbàtàn dé tó wá jẹ Ọ̀ọ̀ni, wọ́n wá pẹ̀lú ìjà ni wọ́n ń gbé bọ̀ wá láti Ọ̀yọ́ láti wá gba adé nífẹ̀. Ẹni tó wà lórí àpèrè lọ́dún náà lọ́hùn, bàbá mi Ọba Lùfún Aláyémọrẹ tó jẹ́ bàbá àti tiwa tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe Ìdú Ọ̀ṣun kalẹ̀, tí wọ́n lọ tẹ Ìdú Ọ̀ṣun dó nílùú tèmi tiwa. Ọba Lùfún Aláyémọrẹ tó create Ìdú Ọ̀ṣun, àwọn ni wọ́n wà lórí àpèrè lọ́dún náà lọ́hùn nígbà tí Ọ̀rànmíyàn kúrò ní Ọ̀yọ́ tán padà wá jọba nífẹ̀. Wọ́n gbọ́, bàbá Ọba Lùfún Aláyémọrẹ gbọ́ pé Ọ̀rànmíyàn wọ́n ti ń bọ̀ wá, wọ́n ti fẹ́ wọ Ifẹ̀. Wọ́n sì mọ̀ pé tán bá dé ogun ní òkòdé wàhálà ìjà ní. Gbogbo àwọn ẹ̀gbọ́n Ọ̀rànmíyàn ni wọ́n ṣàfilẹ̀ ńgbà náà. Ó wá padà sí Ifẹ̀ nígbà tí ó dé Ifẹ̀. Bàbá wa Ọ̀rànmíyàn wọ́n ti kúrò, bàbá wa Ọba Lùfún Aláyémọrẹ wọ́n ti kúrò lórí àpèrè Ifẹ̀. Wọ́n gbé adé wọ́n kúrò lórí àpèrè Ifẹ̀. Ni wọ́n fi wá tẹ Ìdú Ọ̀ṣun dúró. Ìdí nìyẹn tí Ìdú Ọ̀ṣun fi ń dé adé ìṣẹ̀ǹbáyé, tí èyí ṣe pé adé táwọn gọ́ọ̀mẹ̀ntì create. No, gọ́ọ̀mẹ̀ntì kan ló create adé Ìdú Ọ̀ṣun. Adé ìṣẹ̀ǹbáyé ni adé tán gbé kúrò ní Ifẹ̀ wá ni. Ó ní bàbá wa Ọba Lùfún náà fi tẹ Ìdú Ọ̀ṣun dúró. Ọ̀rànmíyàn wá jẹ ọba nífẹ̀. Tó bá ṣe wípé adé Ọ̀yọ́ ó superior sí gbogbo adé ńlẹ̀ Yorùbá, tó jẹ́ pé Ọ̀yọ́ ò rẹ́kọ̀ Ọ̀yọ́ wọn gbà pé Ifẹ̀ làwọn ti ṣẹ̀ wá, kí ló mú bàbá yín Ọ̀rànmíyàn tí wọ́n fi wá padà jọba nífẹ̀? That is number one question. Number two, mo ń wo ilé Odùduwà tẹ́ ẹ kọ́ sí Ọ̀yọ́ báyìí, tí bàbá Aláàfin Ọ̀wádé tí wọ́n kọ́ sọ́yọ́, wọ́n pè ní ilé Odùduwà. Ilé Oòduà. Odùduwà tẹ́ ẹ kọ́ ilé rẹ̀ sí Ọ̀yọ́, ibo ló ti jọba? History are there. Why tẹ́ ń fa pàdánù tẹ́ wá ń tẹ́ kàn ẹ̀yin Ọ̀yọ́, you can do better. You people can do better. You people can do good things. Nǹkan gidi létí Ọ̀yọ́ jáde tẹ́ bá fọwọ́sowọ́pọ̀. But tá bá continue pẹ̀lú ìjà èmi jù ẹ̀wọ̀ ojú mi tẹ́ ń bá kiri yìí, wàhálà ni. Kò lè mú development kankan, kò lè mú dàgbàsókè kankan bá yín lọ́yọ̀ọ́. Tí ẹ bá lọ tí ọwọ́ ìjà èmi jù ẹ̀wọ̀ ojú mi, ẹ̀ ń jà fún security, ẹ̀ ń jà fún kíníkà tẹ́ bá wọ ọwọ́ ìbọlẹ̀, yóò kàn tún mọ́ kó ẹ̀rẹ̀ bá yín sí ni. The fact remains that n tó bá wà nínú ìwé làákà, interbarry as history òun làákà. Ṣé bí gbogbo ọba 23 tí mo list nínú post mi kan, ṣé gbogbo ọba 23 yẹn tí wọ́n kúkú ẹ̀sìn yẹn? Torí nínú history yẹn kò í ṣe pé wọ́n fọ ọ̀rọ̀ rí kú tá a sọ pé òkè o ikú àlàáfíà náà kú. Èyí tó bá jẹ́ irọ́ nínú gbogbo ẹ̀yẹn ó yẹ ẹ mú jáde ńbẹ̀ kẹ́ sọ pé irọ́ ni.
kẹ́ni wọn kì í ṣe irú ikú tí wọ́n kú òun la kọ síbẹ̀. You can't fight history. Ọmọ tí sọ mo challenge yín, history Ọ̀yọ́ tó bá jẹ́ history gidi tó jẹ́ pé history tó wà suiting to the heart ẹ mú jáde. What they use nítorí fi ń júwe Ọ̀yọ́ tán Ọ̀yọ́ the great Ọ̀yọ́ empire kìíní gangan èyí tí wọ́n fi ń credit the great Ọ̀yọ́ empire òní slave trade. Mo wo ìtàn àwọn tí wọ́n pè ní ẹni ńláńlá láyé ìjọ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ń sọ pé wọ́n rí bẹ́ẹ̀ nínú history lọ́pọ̀lọ́ láti ìlú Ọ̀yọ́ mọ́ àwọn ìlú kọ̀ọ̀kan láti ìlú Ọ̀yọ́ tán pé èèyàn ńlá ni wọ́n 90% of them they are all into slave trade. 90% of them are all into slave trade. Ṣé history gidi wá nìyẹn pé ẹ̀ ń ta àwọn èèyàn yín lẹ́rú fún àwọn òyìnbó Pọtugí, ẹ̀ ń ta àwọn èèyàn yín lẹ́rú fún àwọn èèbó Faransé, fún àwọn òyìnbó aláwọ̀ funfun, àwọn British, torí pé ẹ̀yin fẹ́ ṣayé, ẹ̀yin fẹ́ jayé fàmílédè ntutọ́. Ṣé history gidi wá nìyẹn? Bó ṣe wà ní ọkùnrin ló wà ní obìnrin látọ̀yọ́ láti káàkiri tán wá ń ta àwọn èèyàn tán bá kọ history pé àwọn èèyàn ńláńlá tí bá ka history àwọn èèyàn ńláńlá mi tán pé láwọn èèyàn ńláńlá lẹ̀ Yorùbá omi á sì bọ́ lójú mi pé kí lẹ̀ ń credit èèyàn ńlá sára àwọn eléyìí. Mo ka history ẹ̀fù ṣe ta níwúrà mo mi rí báyìí ni. Mo ka history àwọn èèyàn ńláńlá tó jóbìnrin tó jọkùnrin míì mo kàn mí rí báyìí ni. Wọ́n á yí wọ́n ní they are traders, they trade in kìnìkan. Mélòó nù wọn òun ló jẹ́ pé kòkó nìkan ni wọ́n trade tí orí pa wọ́n fi remain. Ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní òwò ẹrú ni wọ́n ń ṣe náà. Ìkọ́mọlẹ̀ kékeré lẹ́kúnjayé òun ni wọ́n ṣe tí wọ́n fi lórúkọ tán ní. Just as we are oppressing ourselves today náà lónìí. Just like our government are oppressing our people today. Àwọn tí wọ́n wà nípò ìjọba tí wọ́n ń jalè tí wọ́n ń kówó ìjọba àwọn ni wọ́n dé tí gbogbo ọmọ èèlì àwọn lẹ́ni ire ní society wa. Even of today. Ẹni tó jí owó ìlú owó tó meant fún gbogbo ìlú tó yẹ kí gbogbo ọmọ ìlú ó jẹ kán fi ṣàǹfààní tó nìkan wá kó irú èèyàn bẹ́ẹ̀ tún wá dé àárín yín nínú ìlú yóò wá mú ọmọ owó yẹn náà yóò ló fi ṣe àǹfààní fáwọn èèyàn ṣe sí àrími ẹ̀ tún wá mọ èèlè olóṣèlú wa èèyàn gidi ní ṣẹ́ẹ̀rí pé nǹkan ti ṣe wá ni. Your oppressors keeps oppressing you with the stolen money. Wọ́n fi owó àbú wọ́n fi ń ṣe àbú lálejò. Owó tí wọ́n jí kó tó yẹ kó jẹ́ pé wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe ó yẹ kí gbogbo èèyàn wà lálàáfíà. Resources wa tí wọ́n wà in charge ẹ̀ tẹ́pọ̀ àwọn náà la yàn wọ́n lọ láti lọ aṣojú wa. Tán wá débẹ̀ tán wá kó gbogbo owó yẹn gbogbo ọlá yẹn tó yẹ káwọn ọmọ yóò fi dé èèyàn tí wọ́n wá kó sápò tiwọn nìkan wọ́n wá dé wọ́n wá kówó yẹn wọ́n wá ra ráìsì wọ́n wá ha léyìn lọ́wọ́ òṣèlú tún ti dé báyìí nìsín wọ́n wá ha ráìsì wọ́n wá ha léyìn lọ́wọ́ wọ́n wá mú owó yẹn náà wọ́n ha léyìn lọ́wọ́ 10,000 wọ́n wá dé àdúgbò wa ní mo fẹ́ ṣàánú àwọn opó ládùúgbò yìí àwọn opó bíi 100 ó wá kó opó bíi 100 ó wá fún gbogbo opó 100 yẹn wá fún ọ ní 20,000 lọ àti ráìsì bóyá ráìsì abọ́ mẹ́ta mẹ́rin àbí nǹkankan ó wá kó lé wọn lọ́wọ́ lọ àti tomato àti spaghetti wọ́n wá hà lé wọn lọ́wọ́ lọ pẹ̀lú 20,000 inú yẹn wá dùn pé èèyàn gidi ni o aláwòrán orí wa ò pé
èèyàn gidi ní kíni lẹ́tọ́ pé bó ṣe wọlé ọ̀yẹ́ kẹlẹ̀ ló kò pa ni lẹ́tọ́ jẹ́ bó ṣe wọlé yẹn tí gbogbo yín bá rí ọ̀yẹ́ kẹlẹ̀ ló kò pa ni kẹ́ dá mi lù kẹ́ lù àlùbami lẹ́tọ́ pé òun ló sọ gbogbo gbèsè ayé yín dìbẹ́ ló sọ yín dàtọ́rọ̀ jẹ́ ẹ̀tọ́ yẹ kó ló sọ yín dàtọ́rọ̀ jẹ́ tó yẹ kó ló sọ àwọn ọmọ yín dà láì nílé ló sọ àwọn ọmọ yín dà láì níṣẹ́ ló sọ àwọn ọmọ yín dà ẹrú ó wá dé wá fún 20,000 àti ráìsì ẹ̀wọ̀n rẹ́rìn sí wọn. The same thing tó ṣẹlẹ̀ yẹn náà ló ṣẹlẹ̀ láyé Ọ̀yọ́ empire wọ́n wá sí àwọn ìlú àwọn oníṣòwò tí wọ́n ń ṣe òwò tiwọn láyé jọ́hún àwọn ẹrú ọlọ́yọ̀ọ́ àwọn ìlàrí wọ́n dẹ̀ débi àwọn oko àwọn yẹn wọ́n dẹ̀ bà oko wọn jẹ́ wọ́n kó èrè oko wọn wọ́n gba nǹkan oko wọn ẹni tó ti ń ṣiṣẹ́ bọ̀ fún àìmọye òṣùpá months tó ti fi gbin nǹkan sínú oko tó ti fi ṣe òwò wọ́n dẹ̀ gba nǹkan ẹ̀ wọ́n kó lọ sọ́yọ́ wọ́n láwọn fi ń fẹ́lá wọ́n ní tó tọ́ sọ́yọ́ làwọn wá gbà. ṣé yẹn òní history tó dáa tẹ́ ń pa àwọn èèyàn lẹ́kún tẹ́ ń fi ń ṣayé só ní history tó dáa ẹ sọ fún mi só ní history tó ṣe mú yẹn gan àbí àwọn tẹ́ ẹ rán àwọn dòǹgádì yín àwọn kílẹ̀ tí pé yín ìlàrí yín pé ẹ̀yà ìlàrí Ọ̀yọ́ ó yẹ lọ gbórí lágbájá wa tẹ́ lọ kó àwọn tẹ́ tún lọ kó ogun jà àwọn èèyàn yín torí pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ mọ̀ wà ní forefront ẹ fẹ́ lójú rí àwọn òyìnbó tán bẹ́ orí àwọn èèyàn wá fún yín ṣébó náà ní tẹ́ǹsọ náà nìsín nígbà tí Ọ̀yọ́ ń jí Ọ̀yọ́ gbogbo èyí tẹ́ wà lórí social media yìí lẹ́ ń sọ̀rọ̀ báyìí ayé wa dayé kíní kẹ̀ wá ń sọ̀rọ̀ báyìí tá tó bẹ̀ tó gbé náà wojú ọlọ́yọ̀ọ́ kí ni ìdí táwọn èèyàn fi ń bẹ̀rù àti sọ̀rọ̀ wọ́n mọ̀ pé táwọn bá sọ̀rọ̀ Aláàfin ò nìkan lọ górí rẹ̀ wá ni Aláàfin ò nìkan lọ jẹ̀lú wọn rún ni ṣé history gidi wá nìyẹn ẹjá jọ rò náà ṣé history gidi nìyẹn àtúwà ní ká pa nọ́ọ̀tẹ̀ èyí tó wá ń rú náà rẹ̀ àní ká pa nọ́ọ̀tẹ̀ yẹn èyí tó wá ń rú náà rẹ̀ sókè tó bá jẹ́ pé gbogbo history tá à ń sọ yẹn irọ́ ni ẹ mú jáde sọ fún apẹ́rọ́ ni náà ẹ má wulẹ̀ ṣépè torí pé èpè ni ẹ má wulẹ̀ ṣépè ẹ mú jáde pẹ̀lú ẹ̀rí tí yín pé ìta kà yẹn o history tá à ń sọ yẹn o they are false history irọ́ ni ẹ sọ fún wa pé Ọ̀yọ́ tàwọn èèyàn lẹ́rú ẹ sọ fún wa pé Ọ̀yọ́ gbàsọ̀ka ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ àwọn olóko tó jẹ́ àwọn èèyàn yín ẹ sọ fún wa wípé àwọn èèyàn wọ́n ń gbé lálàáfíà lọ kógun jà wọ́n pa wọ́n ẹ sọ fún wa pé tàwọn èèyàn yín lóko tàwọn èèyàn yín lẹ́rú sọ fáwọn òyìnbó ẹ sọ fún wa pé gbogbo táà sọ pé tàwọn èèyàn lẹ́rú irọ́ ni ẹ sọ fún wa pé gbogbo táà sọ yẹn ẹ dìbọ̀nkẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú látọ̀dọ̀ yín instead of kẹfọwọ́sowọ́pọ̀ ká gbàgbé ọ̀rọ̀ ọ̀nà ká lè rẹ́ni àbáṣeré ẹ̀tún wá ń rú náà rẹ̀ ẹ̀tún wá ń rú náà ẹ̀tún wá ń rú náà tún bá gbogbo ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ ronú tẹ́ bá fẹ́ kí gbogbo nǹkan kó rí bó ṣe yẹ kó rí àfi kẹ́ jájọ fọwọ́sowọ́pọ̀ ká n tó dáa òun ni ẹ jẹ́ kájọ gbé yẹ̀wò ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ pawọ́pọ̀ kí ìran Yorùbá ó lè ní ìtẹ̀síwájú gbogbo èyí tá à ń sọ yìí à ń sọ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ni o torí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá change kẹ́ ẹ yé rú náà tẹ̀ mọ́ kẹ́ ẹ yé rú náà bò sí àwọn ọmọ yín tó mọ̀ gbé wọ́n padà gbé ṣépè o wọ́n padà mọ̀ gbé ṣépè ni torí ń tẹ́ ẹ ṣe lọ́jọ́ kìíní àná nìyí tí Ìlọrin fi bọ́ mọ́ Yorùbá lọ́wọ́ tí àwọn ìlú tó jẹ́ ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tó fi bọ́ mọ́ àwọn Yorùbá lọ́wọ́ kódà Ọ̀yọ́ tẹ́ ẹ wà lónìí gbogbo ẹ̀ pátápátá ilẹ̀ Fúlàní ni ó ti di Fúlàní torí pé ìlú tí 80% àwọn tó wà ń bẹ̀ tó bá ti lè jẹ́ Fúlàní
ẹ̀yà tó bá pọ̀ jù bẹ́ẹ̀ náà ni wọ́n fi mọ pẹ̀lú yẹn. ṣé yẹn lọ ṣé ìjà mi ju mi ò jù láyé kẹ́ ẹ mọ jà nísìn àbí ìjà bí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ ẹ kù tẹ́ jẹ́ péréte tẹ́ ẹ kù nínú Ọ̀yọ́ town tẹ́ ẹ fi dúró nídúró pé àwa la ní ìlú wa tá a fi gbà padà fún gbogbo tó fi jẹ́ Yorùbá pure tí Yorùbá fi ṣe kíni tí ó fi mọ jẹ gàba padà lórí pé àwa la nílẹ̀ yìí àwa la níbí tẹ́nìkan ò fi ní mọ jẹ gàba lẹ́yìn lórí. ẹja ronú ẹja máa ń tà ń ṣe.